Ejike àti Christopher tí wọ́n ń ṣe Ṣanṣi ti há. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Central Police Station tó wà nílùú Enugu ní àwọn afurasí ọ̀daràn méjì kan tí wọ́n ti jingiri nínú iṣẹ́ olè jíjà tí wọ́n ń pè ní Ṣanṣi wà báyìí. Wọ́n ran àwọn ọlọ́pàá náà lọ́wọ́ láti lè rí àwọn yòókù wọn tí àwọn ọlọ́pàá ń wá mú. Ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2024 yìí lọ́wọ́ pálábá àwọn ọ̀daràn ọ̀hún ségi lásìkò tí wọ́n fi mọ́tò akérò kórópè kan tí wọ́n ń lò fún iṣẹ́ láabi wọn gbé obìnrin kan lágbègbè Ọ̀para tí wọ́n sì já lólè dúkìá rẹ̀. Ejike Okorie ẹni ọdún 26 àti Christopher Kindness ẹni ọdún 25 tí wọ́n jẹ́ ọmọ agbègbè Ameke Ngwo níjọba ìbílẹ̀ Enugu North ní ọwọ́ tó. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 7:30 àṣálẹ́ ọjọ́ náà ni wọ́n gbé arábìnrin kan gẹ́gẹ́ bí èrò ṣùgbọ́n tí wọ́n já á lólè. Ìgbé tí obìnrin ọ̀hún ń ké nínú mọ́tò wọn ló jẹ́ káwọn tí wọ́n wà nítòsí dìde ìrànlọ́wọ́ sí i. Wọ́n lé wọn mú lágbègbè Ọ̀para Avenue wọ́n sì dá sẹ̀ríà gidi fún wọn. Lásìkò tí wọ́n ń lù wọ́n làwọn kan ráàyè sá lọ nínú wọn ṣùgbọ́n ọwọ́ tẹ 2 lára wọn. Ó kù díẹ̀ kí wọ́n lù wọ́n pa ni àwọn ọlọ́pàá dé síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn aráàlú tó ń lù wọ́n. Ṣá o, káwọn ọlọ́pàá tó dé, àwọn èèyàn ọ̀hún ti kíná bọ mọ́tò akérò tí wọ́n ń lò fún iṣẹ́ tí kò bófin mu yìí tó sì ti jóná dèrú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Daniel Ndukwe tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí sọ pé ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ọlọ́pàá tètè débẹ̀ níṣẹ́ ni wọ́n ìbá lù wọ́n pa pátápátá lọ́jọ́ náà. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ báyìí pé a ti gba obìnrin tí wọ́n jí gbé náà sílẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ là ń wá àwọn yòókù wọn. Ọ̀dọ̀ wa ni wọ́n ti jẹ́wọ́ onírúurú iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe láàrin ìlú. Alukoro wá rọ àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ pé kí wọ́n yéé ṣèdájọ́ ẹsẹ̀kẹsẹ̀ tàbí àtọwọ́dá fáwọn afurasí ọ̀daràn mọ́. Bákan náà ló ṣèlérí pé láìpẹ́ yìí làwọn máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.